amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ìlólùfẹ́ wa káàkiri akínyìn ṣàlàáfíà ni amóhùnmáwòrán yìí tẹ́ fẹ́ràn náà ni káàkiri àgbáńláyé ṣàlàáfíà ni ẹ̀yin tẹ́ ń wà ní orí Star Times níbi akínyìn akú bí ojú ọjọ́ akú ìlú wa kò ní lè mọ́ alágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ pé orí ẹ̀rọ ayélujára tẹ́ pé káàkiri tẹ́ wà lókè lẹ́yìn oko lẹ́yìn òdì akínyìn náà ṣàlàáfíà ni ètò tuntun gbé wá fún yín ètò àgbààgbà ètò tẹ́ pé fẹ́ràn tẹ́ pé àti máa ń gbé àwọn bàbá àwọn màmá tí ẹ pé wọ́n ti ṣiṣẹ́ takuntakun nídìí iṣẹ́ wọn tó yàn láàyò tó dẹ̀ pé àgbà dáadáa ni wọ́n ká máa ń gbọ́n wá tẹ̀lé ń fẹ́ràn ẹ̀ tẹ́lẹ̀ ká má jẹ́ kó rẹ̀ wá náà la ṣe ń gbọ́n wá lóòrèkóòrè àti tí wàá lo Òṣogbo báyìí Òṣogbo à ń jìnnà sí mọ́ Òṣogbo ti dùn mọ́ wa gbogbo Òṣogbo pátápátá akínyìn ṣàlàáfíà ni ẹni bá ṣe gbọ́n àárò Òṣogbo wá ìyá wa gbóǹkọ́ tẹ gbádùn káàkiri kò ní bàjẹ́ àbẹ̀ní agbọ́nmọ́ra wọn àti gbogbo wọn náà akínyìn àti wá wà pẹ̀lú bàbá wa báyìí bàbá lóṣogbo bàbá tó jẹ́ wípé bàbá dáadáa ni wọ́n bàbá òun sọmọ Òṣogbo ọmọ ẹ̀dẹ́ ní bàbá wa mọ́ màá tún lọ́ọ́ lè nọmọ Òṣogbo lọ́wọ́ náà tó rọ́ ti pẹ́ wọ́n dẹ̀ ti gbé bí wọ́n ti ṣe rí bàbá lálùbáríkà bàbá gbogbo yín mọ̀ bàbá onírúmútọ́ ara ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ bàbá mi Tafa Oloyede bàbá mi mo kí yín sà. èmi náà kí ọ o àlàáfíà ni mo wà o. Mo kí gbogbo ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa olólùfẹ́ ètò yìí nígbà tí mo kí yín àjíǹde ara ọmọ jẹ́ o nǹkan ò ní sẹ́yìn o a mọ̀ wà dáadáa lágbára Ọlọ́run mo kí èjìrẹ́ òyìnláàkí wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ wọlé alákìsà ọ̀sán alákìsà tó ń gba aṣọ ọ̀kárí ó sòrìrì ọmọ wí o ọmọ sọ ò ní sísọ o tó jẹ́ mọ èjìrẹ́ kì èmi náà bàbá àbèjì. bàbá àbèjì lẹ́yìn náà ṣé bàbá mi ṣàlàáfíà ni bàbá mo ti sàn kan kó tó di pé ẹgbọ́n mi sọ pé original gangan ọmọ ẹ̀dẹ̀ ni àmì ẹlẹ́nu ọmọ Òṣogbo náà ni mo fẹ́ kẹ́ bá mi kí àwọn ọmọ ẹ̀dẹ̀ mo fẹ́ kẹ́ bá mi kí àwọn ọmọ Òṣogbo bójú orí kì í ìjọba ṣe ń kẹ́ wọ́n lógún ẹ bá mi kí àwọn méjèèjì. mo kí gbogbo ọmọ ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ àrógun ọmọ ajísọ̀sọ ọmọ ajífọ̀rọ̀jọ́ gbogbo dára bí egbin iye kan àgbò mo kí yín o àwa la àrùn gbàdo wọ̀lú àrùn gúgúrú wọlé ẹ̀dẹ̀ mo kí gbogbo yín mo kí bàbá wa bàbá tìmì mo kí gbogbo àwọn olóyè pátápátá kábíyèsí o kẹ́mi ọlọ́gùn o mo kí bàbá dáadáa ni bàbá mi dáadáa ni mo kí gbogbo àwọn ọmọ ẹ̀dẹ̀ bí mo bá ṣe kí ẹ̀dẹ̀ náà mo gbọ́dọ̀ kí Òṣogbo Òṣogbo òròkì àsálà àrípẹ̀tà wọ́n gbà á torí pé mo ti wà lóṣogbo tí ì bá ṣe pé àwọn èèyàn bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi báyìí ẹlòmíì máa ń rò pọ̀ mọ́ Òṣogbo ni mí àbí ibi téèyàn bá ń gbé láàrin 50 ọdún ṣe mọ̀ pé èèyàn ti dọmọ bẹ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí kábíyèsí wa o bàbá dáadáa kábíyèsí o kábíyèsí bá rí mi kábíyèsí á ní Akanji Oniposi sóògbé pósí wa àmàlẹ́ wọn ò gbé pósí wa bàbá dáadáa kẹ́mi ọlọ́gùn o àwọn olóyè wọn náà mo kí wọn o gbogbo ìlú Òṣogbo mo kí ìlú ò ní bàjẹ́ o. ẹ ṣé bàbá mi bàbá kasáré mu pápápá torí ibi tá a máa ya bìkan méjì mẹ́ta mẹ́rin bàbá jẹ́ àwọn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kékeré yìí ṣó ṣe ṣe bóyá ẹ lọ iléèwé kan mọ́ra wọn bóyá tẹ bá rántí àti pé níbo ni kẹ̀dẹ̀ sáré bá mi mẹ́nu bà bàbá àti màmá tó bí yín kẹ̀tẹ̀ kasáré ṣe pọ̀. Bàbá tó bí mi ni Moses Adéwọyè màmá mi ni Deborah aya Adéwuni tó jẹ́ pé bàbá mi àti màmá mi a bí wọn ní ìlú Ẹdẹ ọmọ Ẹdẹ mọ̀pọ̀ àrógun ní ilé ìsẹ̀kí olóró èmi lọ́mọ olóró ọmọ yìí ní adé ọmọ ọlọ́sùnsún gbógàn tí ó yànmùyànmù ọmọ mo fi kò dún mi náà lè ọ́là ọmọ yín mi gbẹ́kẹ́gbẹ́kẹ́ ọmọ ọ̀gọ̀gọ̀ rúmọ̀rúmọ̀ ó rúmọ̀ láyé ó rúmọ̀ lọ́rùn ọmọ tuntun abọ́wọ́ pín ìnìpín abímọ lówù alákọ̀ọ́nbábo èwo ló ṣeé sì ń lé òwú lábẹ́rin jọ ọmọ ilé ìsẹ̀kí olóró ni mí ní ìlú Ẹdẹ ṣùgbọ́n ilé ìwé tí mo lọ ní DC school ọlọ́dán yẹn jẹ́ oríko Ẹdẹ ibẹ̀ ni mo ti lọ sí ilé mo ti ka ìwé 6 ńgbà mo jáde ìwé 6
mo lọ sí ìwé tí wọ́n máa ń pè ní ìwé mẹ́jọ modern school là á máa ń pè ní ìwé mẹ́jọ. Mo lọ sí Mọ̀dá ní Baptist modern school ọdí òmu. Nígbà tó yẹ a sì ṣe ìdánwò àṣejáde tí ó kéde tí ó táàrí he n bá tún lọ tún ṣe ní LA modern school Ẹdẹ. Ibẹ̀ ni mo ti àwọn ibi tí mo ka ju ìwé mẹ́jọ lọ. Ẹ ṣé bàbá, gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ yẹn, ó ṣe wá di pé ẹ̀rìn kò torí mi ò rò bí bóyá bàbá yín àbí ìyá yín jẹ́ eléré orí ìtàgé àbí nǹkan bẹ́ẹ̀ ṣe sọ bóyá ẹ̀ǹdẹ̀ sọ ni ṣé eléré ìtàgé ni wọ́n ni. Ìyá mi àti bàbá mi mo ṣe eléré orí ìtàgé nígbà tí mo ti wà níléèwé tí a bá fẹ́ ṣeré òpin ọdún níléèwé wa nígbà náà nígbà tí mo wà ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a bá ṣeré òpin ọdún èmi ni mo máa kópa tó pọ̀ jù nínú àwọn eré tá a bá fẹ́ ṣe ní òpin ọdún. Nígbà mo dé modern school náà èmi náà mo tún wà nínú àwọn tí máa ń ṣeré, mo sì wà nínú àwọn tí wọ́n máa ń lùlù, mo wà nínú àwọn tí wọ́n máa ń kọrin, mo wà nínú àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù láti primary títí tí mo dé modern school. Eré yẹn lọ́wọ́ àwọn. Bàbá tó ní bọ́ọ̀lù yẹn bọ́ọ̀lù ṣé bọ́ọ̀lù lẹ́ ń gbàǹgbà yẹn ni àbí ẹ̀ ń ṣeré ẹ mọ bọ́ọ̀ gbá ni. Nígbà yẹn èyí tí ẹ mọ̀ pé ìlànà eré ni màá lọ. Mo ti ní lẹ́mìí pé tí n bá tẹ́yẹ pé nínú kí n kọ orin kó jẹ́ pé ìlànà orin ní lọ tàbí ìlànà bọ́ọ̀lù. Mo gbá díẹ̀. Mo mọ̀ ó kù díẹ̀ ńgbà náà ní modern school àti primary school. Ní mo ní primary school èmi ni football captain nígbà náà tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ kò sí iléèwé tí náà wá kò sí. Iwájú àárín àbẹ́yìn lẹ máa ń gbá. Iwájú ni iwájú center gan ni mò ń gbá tó jẹ́ pé nígbà àwọn primary wọ́n mọ̀ gbọ́ ẹ máwọn ọmọ Ghana wọn mọ̀ pàwọ̀ àwọn ẹ̀sọ́ ọmọ Ghana ẹ máwọn ọmọ Ghana àmẹ́tẹ̀ẹ̀ta gbà náà. Ṣùgbọ́n Ọlọ́run kàn kádàrá wípé eré orí ìtàgé ni màá sì jẹun ni. Woman kan wà ní Ẹdẹ wọ́n ń pè ní ìyàwó Oyètúnjí ni ìyàwó Oyètúnjí Táìbá ni wọ́n ń pè ní àǹtí yẹn jẹ́ ìyàwó Oyètúnjí Ẹdẹ tó jẹ́ ọlọ́fà àná kì í ṣe Adérẹ̀mí ọlọ́fà àná o Oyètúnjí gan ni jẹ́ ọlọ́fà àná tẹ́lẹ̀ ọ̀gá Adérẹ̀mí ọlọ́fà àná ìyàwó rẹ̀ òun wà lọ́dọ̀ Baba Oyin Adejobi. Ó lọ́wọ́ máa ń wéré wa ní ṣọ́ọ̀ṣì wa lọ́dọọdún ní Ìṣẹ̀kí Olóró Baptist Church. Ó wá máa ń rí bí mo ṣe máa ń ṣeré tó yẹ pé àwọn èèyàn máa béèrè pé ẹjọ́ ṣèjọ́ ọ̀nà wálé torí àfẹ́ òun làwọn fẹ́ máa wò lọ́dọọdún torí eré rẹ̀ máa ń dùn máwọn. Òun náà wá máa wá sí church wa lọ́ba wa bá mi ń jọ̀kan lọ́wọ́ ni ṣé mo lè máa ṣeré pẹ̀lú àwọn mo ní ń bo tí ó ní l'Óṣogbo ni ta ni ọ̀gá yín ó ní Oyin Adéjọbí mo lé mi ọ̀mẹ́ tí jẹ́ bẹ́ẹ̀ o lọ́ba ní ṣé mo lè wá máa ṣeré lọ́dọ̀ àwọn mo ní kò burú nígbà jẹ́ pé ohun tí mo nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n bó ṣe wí ọkàn mi lọ ṣùgbọ́n mo wá wò pé ṣé tó wá máa lọ Ṣógbó níjọ́ tí ó wà bí mo ṣe ń wò bọ̀ lọ́rùn kan báyìí mo sọ fáwọn táwọn jọ ń gbélé mo ní obìnrin tí ń bọ̀ ẹni wò sí nílé ń bá lọ ságọ. Bó ṣe délé wọn ni ó ti jáde lára àtìdájú ló ti jáde. Ọ̀dà ẹ bá ń sọ fún ọ pé Táìbá wálé o pé ọ̀rọ̀ tá a jọ sọ o níjọ́ tí ó wà wá tí ó kà mí mọ́ bẹ́ẹ̀ mi ṣe ń tiléèwé bọ̀ báyìí kí n mọ̀ wọlé lónìí ẹ mọ̀ káàárọ̀ mo ní mọ̀mọ́ ẹ káàárọ̀ torí mọ̀mọ́ pè ń gbà ní mọ̀mọ́ ẹ káàárọ̀ lónìí ọ̀ya ṣe ti múra òǹdè níjẹta òǹdè níjẹrin mọ́lẹ́ẹ̀sì lé àmọ́ nílò tọ́ ni mo tó lọ tí kọ̀ ọkàn ní ọ̀dà ó lóun wọ́n sanwó ọkọ̀ yín òun ló wọ́n sanwó ọkọ̀ yín àlọ́ àbọ̀ làbá wá s'Óṣogbo nígbà náà làbá wá sí ọ̀dọ̀ bàbá wa Oyin Adéjọbí. Ìyẹn jẹ́ jọ́dọ̀ kọ́kọ́ fojú kan Oyin bàbá Adéjọbí gbà. tí màá kọ́kọ́ fojú kan bàbá nù. Nígbà tẹ wá tẹ pàdé bàbá ń gbà yín pé kí ló yín lọ́kàn padà àbí ṣé bàbá ni àbí ṣé nǹkan tẹ rí ni àbí ẹ jẹ́ ká tún mọ bó ṣe jẹ́. ṣe rí èkínní náà inú mi dùn fún ìbéèrè tẹ béèrè
torí mo máa ń júbà ọ̀gá mi Baba Oyin Adejobi. Èmi á ní ìbà lókè o ìbà Adejobi o ọ̀gá mi o mo ṣe bá òṣèré o gbogbo Nàìjíríà ìbà ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́. Nígbà tí mo dé ọ̀dọ̀ wọn tó sọ ni mọ̀mọ́ yẹn bá sọ pé ẹni tó ń wí nì mo sáàdì tí mọ́níjà àti bàbá tí wọ́n fi ẹnu kura wọn létí ní bá ní alàgbà ẹ bọ́ síta ṣé ẹ mú orin kọ mo ní mo mú orin kọ wọ́n ní n kọrin èmi tí ì pé mò ń kọrin ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ n bá kọrin wọ́n lùlù sí i wọ́n ní ṣé mo mọ ijójó mo ní mo mọ jójó wọ́n lùlù mo jó wọ́n ní ṣé mo mọ ìlú lù mo ní mo mọ̀ lù mo nítorí pé èmi náà lùlù ní church ní bá gbélù fún mi mo bá lù ní bá ní ọ̀dà ṣé màá dúró báyìí ni àbí bò mo ní ìmọ̀ wá láti Ẹdẹ ni o torọ́kàn mi ò dúró lóṣogbo ńgbà náà mo ní ìmọ̀ wá láti Ẹdẹ ni o wọ́n ní kò burú àbá wá láàárọ̀ bàbá wá láàárọ̀ tá a bá parí ìrìásà tó bá di ìrọ̀lẹ́ èmi àti ìyá rẹ̀ á tún padà sí Ẹdẹ. Níjọ́ kan ni ìyàwó ọ̀gá pè mí pé alàgbà ìwà sẹ́ẹ̀ lè máa gbé Òṣogbo bíi ni mo ní kò síbi tí mo fi ń wá ọ̀nà tí wọ́n ṣàtì ẹ̀ pé kí ni mo ní kò sí nígbà mọ̀yàn ńlẹ̀ yìí àwọn ní yàrá wà táwọn ò fún mi wọ́n tí tí n bá ti ń bọ̀ lọ́la kí n yá dirù mi bọ̀ bó ṣe dijọ́ kejì n bá dirù mi. Nígbà mo dé yàrá tí wọ́n fún mi wọ́n ra stóòfù fún mi wọ́n ra gàárì wọ́n ra kẹrosíìn wọ́n ra ráìsì wọ́n ra ẹ̀wà wọ́n ra ẹja wọ́n ra èlò wọ́n kàn gbé fún mi wọ́n ní tó bá tán àwọn ò tún rà mí wọ́n rò pé ilẹ̀ mọ̀ dẹ̀ láàrin ìṣẹ̀lẹ̀ àárín yóò ní dẹ̀ báyìí àwọn àtẹ́wọ́ pé ọmọ iléèwé tá a ṣẹ̀ṣẹ̀ jáde iléèwé tí ò sí kárá tí ò sí kóró mo ní kò burú mo sì gbà kámúnù. Ìgbà yẹn inú yàrá tí wọ́n á fún mi ẹnìkan wà ńbẹ̀ wọ́n ń pè ní Àlàbí Yẹ́lò. Àlàbí Yẹ́lò yẹn oṣù kẹta tó ń dé sílé bàbá Adéjọbí lèmi dé ó fi oṣù mẹ́ta jù mí lọ èmi rẹ̀ là ń jọ wá ń gbé àjọ wa dáná inú náà wá dùn pé àǹfààní tí wọ́n fún èmi mo ò fún òun bẹ́ẹ̀ mo wá ń bọ̀ wá pẹ́ ni mo tó wá rí i pé àǹfààní tí wọ́n fẹ́ mi kémi ọmọ bá a lọ ni wọ́n fi dè mí mọ́lẹ̀ torí pé wọ́n rí i pé gbogbo ohun tí táwọn fẹ́ ni mo ní. Ìgbà yẹn Àlàbí Yẹ́lò rèé kò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá torí ọmọ Èkó ni àwọn ọ̀kẹ́dẹ̀ ọmọ Èkó ni tí ọba pòwe báyìí sẹ́mu ẹ̀dọ́pọ̀lọ ọjọ́ òun bí ìgbà tí ẹ̀dọ́pọ̀lọ bá pòwe ní ó sì pòwe láàmú fi ṣe yẹ̀yẹ́ sẹ́mọ̀ títí bí mo ṣe di ará Òṣogbo nígbà yẹn nù. Báwo ló ṣe wá di pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di pé ẹ bẹ̀rẹ̀ sí Baba Oyin Adejobi ṣeré tó dáa ń pé eré orí ìtàgé nígbà yẹn tẹ́ fi bẹ̀rẹ̀ nígbà yẹn ṣẹ̀rántí ìwúrí tẹ́ kọ́kọ́ ṣe gbé awọnú ibẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀. Nígbà yẹn torí kò tíì sí ọ̀rọ̀ sinimá à ń ṣe fíìmù káàkiri báyìí bí wọ́n ṣe ń ṣe nísìn eré orí ìtàgé ni. Nígbà yẹn tí a bá fẹ́ gbé eré kan jáde a bẹ̀rẹ̀ wọ́n kọ́ wa pé a ṣe rìhásà ipa tí wò ó kórè ipa tí wò ó kórè tá a bá ti mọ̀ tọ́ ẹ pé nítorí ìlú jìlú là máa ń gbé eré káàkiri tọ́ ẹ pé Èkìtì lábàá lọ gbogbo Èkìtì ni wọ́n lọ ẹni tó jẹ́ booking manager wa òun ò búùkù lọ yóò lẹ pósítà lọ ńgbọ̀ bá dé ní ó fàn án líìsì pé ibi á ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀la rè ibi á ti bẹ̀rẹ̀ níjọ́ mélòó rè ibi á ti jọ kiri ibẹ̀ láti máa lọ ní ìlú jìlú tá a bá ti wá dé ìlú tá a bá ti wo họ́ọ̀lù á sẹ́ẹ̀tì gbogbo irinṣẹ́ wa á ta kọ́tìn á sì wá làbàṣẹ́ ìwà bẹ̀rẹ̀ pàréèdì máa lùlù káàkiri ìgboro ẹgbẹ́ lálẹ́ òní o gbúgbúgbúgbúgbú lálẹ́ òní o ẹ wá wo Oyin Adéjọbí lálẹ́ òní o lálẹ́ òní àwọn ọmọ kéékèèké wọ́n mọ ọ̀rọ̀ tẹ̀lé alẹ́yìn ní láàmú lùlù nínú ọkọ̀ nígbà náà ìgbà náà sì rè tí à ń wí ọkọ̀ raiti ni là ń lò jági raiti là ń lò Austin là ń lò ńgbà náà
kò tí ì di ọlọ́wọ́ òsì ńgbà náà ráìtì ni lálẹ́ òní ó gbúgúdú nígbà bá wá ṣèyún tá a bá dé họ́ọ̀lù a lè dé họ́ọ̀lù ńjọ́ mi kọjá pé ńgbà táwọn èrò ọba máa wọlé sí lòjó ọba dé bá a bá sì tà àlówó ńjọ́ kejì àlówó oúnjẹ torí kéde ibẹ̀ láti wọ́n ti yọ owó oúnjẹ fún wa títí ibẹ̀ eré orí ìtàgé làwa fi bẹ̀rẹ̀ kì í ṣe pé kéne nígbà tí a ṣe eré tí mo kọ́kọ́ bá ń ṣe láyè ní kúyẹ̀ ìgbà yẹn mò ń ṣèkan nínú àwọn ẹ̀gbọ́n kúyẹ̀ ńgbọ̀ ya ní wọ́n bá wá fi mí ṣe ẹ̀gbọ́n kúyẹ̀ gangan tí kúyẹ̀ gbọ́dọ̀ ẹ̀ tí kúyẹ̀ gbé ọ̀dọ̀ rẹ̀ nígbà náà kúyẹ̀ mọ̀ pé èèyàn kọ́kọ́ ṣe stéèjì kúyẹ̀ mọ̀ kọ́kọ́ bá wọn ṣe. àmọ́ ṣeré káàkiri tá a bá ṣeré kúyẹ̀ lọ bòmíì ńgbọ̀ bá tún yá eré kan àwọn ọ̀pọ̀lọpọ̀ eré làwọn gbé lọ tọ̀ wọ́n lè ṣe pósítà kan tó jẹ́ pé táìtù bíi mẹ́ta ni ó wà lára pósítà ètí a bá fẹ́ ṣe ń lu yẹn nìkan ètí ìyókù wọ́n lè alẹ́fagilé tí wọ́n fi mọ̀ pé ètò àfẹ́ ṣe ni àfagilé à ń ṣe Fọlájiyọ̀ à ń ṣe Ọláníyọ̀nù à ń ṣe iye kan sọ́jà à ń ṣe kinní kan tí ó dàbí kinní eré iye kan eré sọ́jà àlùmọ̀ta sọ́jà àlùmọ̀ta ni a sọ di iye kan sọ́jà eré kan ni à ń pè ní iye kan sọ́jà nígbà náà. ẹ ṣe bàbá lásìkò tá à ń sọ nígbà yẹn àwọn tá a lọ wọn tó tún jọ wọn eléré tọwọn náà nẹgbẹ́ tó wà nígbà yẹn yàtọ̀ sí Oyin Adejobi Theater group tá a mọ̀ yẹn àwọn tá a lọ wọn tún mọ̀ tọwọn náà wà nígbà yẹn tẹ́ pọ̀ wọn náà wọn léré wọn nẹgbẹ́ tọwọn náà ń ṣeré nígbà yẹn. àwọn tí wọ́n wà nígbà náà irú àwọn bàbá Ògúndé àwọn bàbá wa bàbá Sàlá irú àwọn Jimoh Aliu aiso pẹpẹ àwọn bàbá wa Ògúngbè bẹ́ẹ̀ lọ làwọn àgbààgbà tí wọ́n wà ńgbà náà tó jẹ́ pé àṣepọ̀ mọ́ ń wà láàrin wọn gan tí àwọn aiso bá ní eré ní agbègbè Ọ̀ṣun ilé bàbá Oyin Adejobi ni gbogbo àwọn gúrùpù wọn wà á mọ̀ sùn tí wọ́n bá ti lọ ibẹ̀ wọ́n mọ̀ darí sí bọ́ bá rí pé àwa náà bá ní eré ní gbogbo náà nìbàdàn làwọn ẹ̀sùn ń gbé bí wọ́n bá ní eré táwa náà bá ní eré ní kinní ọ̀dọ̀ wọn náà làwa náà máa dé sí. bàbá Ògúndé bí wọ́n bá dé s'Óṣogbo kí wọ́n tó bẹ̀rẹ̀ stage ni wọ́n ti wá sí gbẹ̀mù ní ọ̀dọ̀ ọ̀gá wa wọ́n wà kí wọ́n ìfẹ́ wà láàrin wọn gbà náà ní ìfẹ́ gan àwọn adé love bá a bá pàdé ńtọ́ báyìí á pàdé á sọ̀kalẹ̀ tí gbogbo owó kíra wa àwọn ìyàwó ọ̀gá àtọ̀ náà àwọn ọmọọṣẹ́ náà á kíra wa ìfẹ́ wà ńgbà náà gan àwọn tó wà nígbà náà tá a jọ ń ṣe stage káàkiri nù. ẹ ṣé bàbá ó ní iṣẹ́ kan tẹ̀sí tẹ́ pé ìtàn ìgbésí ayé bàbá Oyin Adejobi gangan tí ẹ kì í tàn gbèsè ẹ sọ́n pa iṣẹ́ yẹn fún mi ẹ dẹ̀ sọ bí iṣẹ́ yẹn ṣe lọ torí iṣẹ́ tó kárí ni. bẹ́ẹ̀ ni nígbà yẹn wọ́n pe ìtàn ìgbésí ayé wọn ní Orogun Adédìgbà yẹn ni ìtàn ìgbésí ayé ọ̀gá wa ọmọọba olóògbé Oyin Adejobi nígbà yẹn eré yẹn tá a bá lọ ṣe ọ̀gá ẹ̀ tiẹ̀ ńgbà míì ọ̀gá ẹ̀ fẹ́ ká ṣeré yẹn torí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè wò ó kò sí bó ń tàn ṣe lè dájú tó tí ò ní sun ẹkún tí ẹ bá wá ń ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀rín ni àbí àwàdà bíi kọ́mẹ́dì ni ẹ̀rín lẹ́ẹ̀mọ́ rín bọ́ tó bá ti kù sí nǹkan tàbí tó bá ti kù sí bíi 2 sí 3 tí eré ọ̀parí ibẹ̀ ni gbogbo àwọn èèyàn ti wá mọ̀ sí ni wọ́n ti pa lọ́lọ́ torí ibẹ̀ ni ẹni tó ṣe ọ̀gá wa ńgbà náà lójú ayé ibẹ̀ ló ti láti rí i pé ibẹ̀ ló ti ṣe àwọn èèyàn pé àṣẹ bí bàbá ẹ̀ ṣe rí nì tí ọba ti wá dì kan tí ọ̀gá wà jáde pátápátá tábí àwọn èèyàn ó ti wá dákẹ́ tí ọ̀gá bá ti gbé ọ̀pá báyìí tí wọ́n bá ti ń jáde bọ̀ lórí stage báyìí yíyọ tí wọ́n bá yọ báyìí obìnrin ti ya wèrè tóbìnrin bá ti wá rí wọn á ní Adéjàre ò wá ọkọ mi ìwọ kò kí mi mọ́ jọ̀wọ́ kí mi o olú ti dá ọ láre jọ̀wọ́ kí mi o olú ti dá ọ láre gbogbo àwọn èèyàn wà dákẹ́ wọ́n wà fẹ́ gbọ́n tí bàbá òfin fèsì ọ̀gá ọba mi rí báyìí wọ́n wà fi kàn án pé àwẹ̀lé ó ṣe o
aya bàbá mi àwẹ̀lé ó ṣe o aya bàbá mi àánú ṣe mí o ojú ń ro ni ìwọ ló gbégi ilé mi lọ́wọ́ ìwọ ló máa tún mi dá o ṣùgbọ́n mo tọrọ kólúforíjìyàn o kó tún ọ yí padà láàyè o. Gbogbo àwọn ọkàn gbé lẹ́yìn ni ìdájọ́ ayé rèé o ìdájọ́ ọ̀run ń bọ̀ àdánìtàn ti dánìtàn kábàánìjẹ́ tó dé àbánìjẹ́ sì dé ó bá ní lọ́wọ́ àtúnṣe. Ayé tótó ayé àkàmọ́ra ènìyàn ló sọ gbàdọ̀gún ìgbà kò tí ilẹ̀gùn ìwọ rèé o ìwọ rèé a ìwọ àwẹ̀lé alọ́kọ̀ lérè alọ́kọ̀ lórìṣà Orogun Adédìgbà òsúnsúnsúnsún ọkàn gírí orìnrìnrìnrìn òde yànà ilé ayé rèé o ìwọ kò mọ̀ pé oòrùn ń ràn tí méwé kò rọ̀ ilẹ̀ a máa ṣú tí mòdòdó rẹ̀ ìgbàlásọ ìgbàlẹ̀wù ìgbànigbésí ayé ènìyàn nílé ayé o ìwọ ọmọ lògbàlògbà ìwọ ọmọ jayéjayé olùgbà títí ò jayéjayé ò fẹ́ jẹ tènìyàn mọ́ tiẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ló gbé ọ débí ìwà rẹ̀ ló sìn ọ́ o ayé ẹ̀fẹ̀ yìí kọ́ ẹ̀kọ́ o ẹ̀yin ènìyàn ẹ má ṣe ṣe kà mọ́ o torí àti sùn ẹ wà mọ́ wo ẹkún láwọn yóò àmọ́ sun ẹkún ẹ wúrò pọ̀ fọ̀sẹ̀ ni náà tí ń ti rẹ́rìn tẹ́lẹ̀ a lọ sí ní National Theatre lọ́dún kan ìyá wa Sàláwátù Àbẹ̀ní owó tó ná fún ọ̀gá ní orí stage ńjọ náà pẹ̀lú ẹkún ní National Theatre tí ń da owó bo bàbá wa ń pa ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá mi King Sunny Adé tí wọ́n bá wéré ń báyìí ńjọ wọ́n wò ní National Theatre kò sẹ́ni tí ó wò tí ò ní mú mi lójú tí ìrì bó ń tàn sí lè dájú tó tọ́ra wa tá à ń ṣe gan àti mọ́ jẹ́ káwọn èèyàn kí wọ́n kẹ́mi wọ́n ti kú pé eré là ń ṣe sẹ́yìn pé bí èèyàn bá ń ṣeré tí nǹkan rẹ́rìn lásán wọn ó ti àìló mọ̀ àwọn aléré ní ẹ̀ ń ṣe ṣùgbọ́n nítorí bá fi mú èèyàn bá ń sun ẹkún wọ́n ti wà kárìdèwé pé àwọn eré ní ẹ̀ ń ṣe. bàbá ẹ̀dẹ̀ ṣe rántí orin yẹn mẹ́rin látọ̀dún tó ti pẹ́ bẹ́ẹ̀ yẹn. nígbà wọn lọ́nà mi ò lọ́nà mi àwọn orin irú orin Ekuro Oloja gbogbo ẹ̀ ń bẹ lọ́pọlọ mi gbogbo àwọn orin kéde orin tá a kọ́kọ́ máa kọ kó tó di pé a bẹ̀rẹ̀ eré gbogbo ẹ̀ wà lọ́pọlọ mi. ẹ̀sìn obìnrin ń gbé ní ṣubú aráyé ẹ gbọ́ ọ̀rọ̀ obìnrin kò ṣe tẹ̀lé o ẹ̀yin ènìyàn wọ́n lè mọ́kọ sí náà wọ́n lè mọ́kọ sí wa o ṣùgbọ́n ọlọ́gbọ́n ọkùnrin á ṣọ́ra gidi ẹ ṣọ́ra fáráyé ẹ ṣọ́ra fènìyàn ẹ ṣọ́ra fóbìnrin ọ̀dàlẹ̀ tó ń tan ọkọ rẹ̀ jẹ ṣùgbọ́n ọlọ́gbọ́n ọkùnrin á ṣọ́ra gidi. ètò àgbààgbà ẹ̀hún lẹ́ mọ bó ṣe ń lọ ẹ̀ ń pé tọ́ba ní àgbà òṣèré lèyìn òun là ń sọ yẹn gbọ́ bàbá wa ọdún tó ti pẹ́ ni bàbá tún mú wa bàbá yìí wà ń bí ọlọ́run dẹ̀ nípa ẹ̀ fún bàbá ẹ ṣe bàbá mo fẹ́ mọ wọn lù ú tẹ́tẹ́ gbére dé ńgbà yẹn ṣó tó dẹ́ ní ẹ ṣe ẹ máa ń gbé káàkiri ni ṣó délẹ̀ ibò ẹ bá mi tún sọ wọn lù ú tẹ́tẹ́ gbére káàkiri. ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ṣàṣà nílùú tá a gbére dé gbogbo Èkìtì gbogbo ọ̀nà Kwara Èkó Ìbàdàn gbogbo Ọ̀yọ́ ní Ìbàdàn ní Ìlọrin àtúngbè lọ ọ̀nà ilẹ̀ Haúsá àmọ́ndé Sokoto àmọ́ndé Jos àmọ́ndé Funtua tó yẹ pé irú àwọn ìlú tó bá jìnnà síra wọn jọ méjì la lò nílùú kọ̀ọ̀kan eré tá a bá ṣe lálẹ́ yìí nǹkan là á ṣe lálẹ́ ọ̀la
a ti ṣe pósítà yẹn tó yẹ pé a ti kọ déètì sí ìtàsí lálẹ́ ní o ìtàsí lọ́lẹ́ ọ̀la rèé o gbéra tá a bá tún gbéra a tún lọ ìlú tó bá tí ò bá jìnnà sílùú yẹn tí ò fi ní rẹ̀ wá a tún lọ́jọ́ méjì ń bẹ̀ láwọn ìlú tó bá nílá tó nílá kò síbi gbogbo Kanji pátápátá kò síbi táyé dé ńgbà náà àmọ́ káàkiri ni gbogbo òdì ìrókò àlẹ́sí amọ̀dé gbogbo bẹ̀. ẹ ṣé bàbá mi mo wá rí i pé ẹ̀yin bàbá tí wọ́n gbà tẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé ńgbà yẹn stage lẹ́ fi bẹ̀rẹ̀ tó jẹ́ live play ńgbà yẹn tí ẹ gbé bóyá kínní ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ṣe ṣẹ́ṣe tó ní TV náà tí ọ̀pọ̀ wa ń bẹ̀rẹ̀ sí wò lórí TV náà ṣé ẹ padà yá àti pé kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn iṣẹ́ yẹn torí stage àti tó jẹ́ pé tó ní kámẹ́rà kọ́ tó ní pé ọ̀pọ̀lọpọ̀ yín bàbá ẹ fẹ́ràn ti stage yìí gidigidi gan bó jẹ́ pé ó dàbí pé ó tún le díẹ̀ tó ní wàhálà díẹ̀ ju tó ní kámẹ́rà lọ sà. Stage làwa fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n stage tá a fi bẹ̀rẹ̀ àwa tún ṣe àwọn program lórí rédíò àti tẹlifíṣàn program táyé bàbá ń ṣe ńgbà náà ni Kootu Ashipa inú Kootu Ashipa gan ni mo ti ń jẹ́ Tafa Oloyede John Adewunmi Adéwọyè gan lórúkọ mi ṣùgbọ́n nínú Kootu Ashipa ni mo ti ń jẹ́ Tafa Oloyede Tafa Oloyede ńlọ wá dàbí ẹni pé làwọn èèyàn rò pé bóyá ó kọ mi gangan torí ńgbà yẹn tá a bá ṣe Kootu Ashipa tí ẹni tó bá ṣe wèrè tàbó ṣe olè tàbó sọ̀daràn táwọn èèyàn bá wá wò nínú tẹlifíṣàn tí wọ́n bá lọ ọmọ gbà olè yẹn ní lọ́hùn táwọn yóò mọ̀ pé ṣé pé bọ́kùnrin ṣe dáa tó àsúlè ni pé olè yẹn ní lọ́hùn wò wèrè ní lọ́hùn láfi wá rò pé kákú sọ̀rọ̀ àwa ló kọ bàbá Wándé lòun ọmọ jẹ́ ọlá òṣègbè kan bàbá Wándé ìyá Òṣogbo lòun ọmọ jẹ́ lágbẹ́njó ìyá Òṣogbo àlàbíyẹ́lò lòun ọmọ jẹ́ àlàbíyẹ́lò èmi náà fi sọ pé èmi ọmọ jẹ́ Tafa Oloyede Tafa Oloyede ńlọ́wọ́ lẹ́pọ̀ lọ́lẹ́ ẹlòmíì fẹ́ẹ̀ mọ́ mo kọ́ mi. bàbá ń gbà tẹ́ ní pé ẹ kọ́kọ́ lọ bá Baba Oyin Adejobi yẹn ẹ ní mánéjà ta ni mánéjà bàbá ń gbà yẹn. Bàbá Wándé ni mánéjà ń gbà náà bàbá Wándé ni mánéjà àwọn kan ti ṣe mánéjà ṣáájú bàbá Wándé tí wọ́n ti lọ tèmi ò bá tí a bá fẹ́ ṣe fíìmù gan tí wọ́n bá ní kí ká mọ̀ pé ará àtakọ́ jẹ́ pé ẹnu àwọn ọmọ Adéjọbí àwọn ọmọ tí wọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ Adéjọbí nìkan sọ ni àtòbẹ̀ torí inú wọn ni bàbá ẹ̀dá oní ọlá wà nínú àwọn ọmọ bàbá Adéjọbí ní bàbá Wándé wà níyà Òṣogbo wà ní ọ̀nkú Kọ́lá Oyèwọ̀ ọ̀dọ̀ wọn ni ẹ wà Sífàlàbí Ògúndépò ọ̀dọ̀ wọn ni ẹ wà ká tó wá mú irú mi ìyá Gbóǹkán ibẹ̀ náà ni ẹ ti kọ́ṣẹ́ ìyá Wándé ibẹ̀ náà ni ẹ ti kọ́ṣẹ́ Àlàbíyẹ́lò kọ́lọ́mbà Àfọ̀rúnkẹ́ ibẹ̀ ló ti kọ́ṣẹ́ ẹ wá wò báyẹn bá fẹ́ ṣe fíìmù tó bá ti ní star bíi 5-6 tí fíìmù ò ti dúró ni kọjá pé ẹnu àwa Adéjọbí group ńgbà náà la bá ní ká ṣe fíìmù tá à ní parí àta àlìsí. ṣé bàbá ní ìtọ́ ẹ pé a mọ̀ pé bàbá èèyàn ńlá ni wọ́n ní ìdòdó ìtàgé àmọ́ nígbà tó wá di pé bàbá ṣaláìsí báwo ló ṣe wá lọ́ngbà yẹn báwo ló ṣe jẹ́ fún ẹ̀yin tẹ́gbẹ́ ti mọ àbá tẹ́ bá àbá ṣe tẹ́ bá wọn lò dáadáa jẹ́ ká mọ̀ bí ẹ̀gbà yẹn bó ṣe rí sà. kí bàbá tó ṣaláìsí gan lèmi náà ti kúrò lọ́dọ̀ wọn tí mo ti dá tèmi náà sílẹ̀ ṣùgbọ́n mi ò fi ọ̀dọ̀ wọn lẹ̀ torí wọ́n ní ẹni bá mọ àárọ̀ arúgbó ọ̀dọ̀ wọn tèmi ti bẹ̀rẹ̀ ò jẹ́ kò jẹ́ kí n fọ̀dọ̀ wọn sílẹ̀ tí wọ́n bá níṣẹ́ torí pé bàbá dáa púpọ̀ jù bàbá láàánú ó láàánú èèyàn bí nǹkan bá dé báyàn bàbá ó gbé kárí pé àwọn ló dé bá ìdínú táwa gan ò fi fẹ́ fọ̀dọ̀ wọn lẹ̀ bí ọ̀gá ọ̀bá sì lówó lọ́wọ́ ní dèèyàn burúkú bí táwọn náà mọ̀ sọ ẹ mọ̀ gbẹ́ ẹ bí n bá ti lówó lọ́wọ́ lèmi dèèyàn burúkú lójú àwọn èèyàn tí ńgbà tá à ń gbowó oṣù tí wọ́n bẹ̀rẹ̀ sí torí 200 naira wọ́n bẹ̀rẹ̀ fún mi ńgbà wọ́n bẹ̀rẹ̀ owó oṣù nígbà náà 200 naira bíi yẹ̀wò náà bíi 50,000 lórí ní ìsìn ńgbà náà torí tó ná torí inú ẹ̀ ara gàrí tí ì ṣe kò bí owó kan tí ì ṣe méjì ara ráìsì ara ẹ̀wà á ṣe bẹ̀
ẹgbà yẹn àwa tún kóra wájọ àwọn ọmọ gúrùpù tún kóra wájọ àtún dájọ nínú ẹ̀ sẹ́mọ̀ ọdún tí wọ́n jẹ́ alówó oṣù bíi 4 tó wá bọ́ sí December tí wọ́n wá san owó oṣù 3 fún mi ẹ wò ẹ rò pé mo jẹ tẹ́tẹ́ ni èmi náà wá dé mo kọ́kọ́ lọ di sẹ́kẹ́ mo ra oríṣiríṣi nǹkan aṣọ ìgbà náà ni à ń dá ṣòkòtò wọ́n ń pe ṣòkòtò ní JB ẹlẹ́nu ńlá òun nígbà náà tí èmi náà rán èmi náà wá dé ilé mo à ń sakọ ní pé èmi náà ti ìdálẹ̀ dé lórí 600 naira nígbà náà sì rèé owó gidi ni nígbà mo bí àkọ́bí ọmọ mi èló ni ẹran ràgó ńgbà náà tó bá nípọn dáadáa níjọ́ tí wọ́n ní kí wọ́n lọ mú ẹran ràgó 4 wá mọ̀mọ́ ẹlẹ́ran kó dé wọ́n ní èló ni ó ní 40 naira lẹ́ni ẹran èyí ìyàwó ọ̀gá mi gba ẹran èyí 30 naira lásán lẹ́ni ẹran ló ti wọ́n àwọn haúsá náà kẹran dáadáa wá mọ̀ ẹran ló ti wọ́n nígbà náà ẹran ràgọ́ ni wọ́n ń rà táótáó ní ìsìn táótáó san ni táótáó ni. bàbá fọwọn ọ̀dọ́ tán wò fọwọn ọmọ kékeré tán wò ṣé báwo ni amóhùnmáwòrán mélòó ló wà ń gbà yẹn tó yẹ pé àwọn èèyàn ti máa ń wéré ń gbà yẹn ṣó wà káàkiri ni àbí ẹ bá mẹ́nu bá. amóhùnmáwòrán tó wà ń gbà náà ò tiẹ̀ pọ̀ rárá nítorí ńgbà táwa kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn NTA Ìbàdàn NTA Lagos NTA Etí Òkun àwọn tẹlifíṣàn tó wà ń gbà náà nu ńgbọ̀ wá yá tí ó ti rí pé torí pé nígbà náà tí à ń ṣe Kootu Ashipa mo fẹ́ pé bí Òṣogbo ṣe tó ń gbà náà ọ̀nà 4 àbí 5 ni tẹlifíṣàn wà nígbà náà tẹ́ pé lójú wíńdò báyìí làwọn èèyàn láàpè sí táàmù wo eré àwa náà fẹ́ wo eré tá a ṣe láàlọ́ pé sí ojú wíńdò tí tẹlifíṣàn bá black and white ni yóò àmọ́ sí wíríwírí àwọn ní òjò ń rọ̀ ń bàdàn nù o òjò ń rọ̀ lẹ́kọ̀ọ́ nù o táwọn ò ní nígbà tá a dá kan mọ̀ òjò ń rọ̀ nù o òjò ń rọ̀ lọ́wọ́ nígbà náà tó jẹ́ pé gbogbo eré tá a mọ̀ ṣe ńgbà náà inú wa máa dùn sí torí pé mo ṣeré mo wá ń wúra mi nínú móhùnmáwòrán ọ̀rọ̀ ńgbà fíìmù dé ni gbogbo ẹ̀ di kíní. bàbá ọ̀pọ̀lọpọ̀ yín àgbàlagbà tí ẹ pé ẹjọ́ ṣeré ní àsìkò yẹn kò ń ṣe pé tó jẹ́ ọmọ ẹgbẹ́ yín nìkan tó yẹ pé wà pẹ̀lú ẹsẹ̀ káàkiri yẹn báwo ni bá ṣe pọ̀ yín lọ́wọ́n tó sì wà títí dì sí ṣé ìrẹ́pọ̀ yẹn tó dẹ́ sọ pé ìrẹ́pọ̀ yẹn pọ̀ gan gbà yẹn báwo ni bá ṣe pọ̀ yín fọwọ́n tó wà láyé títí dì sí yín náà. àwa àgbà náà ìrẹ́pọ̀ tó dáa ni torí kò síbi tí mo ti lè rí ọ̀gá Bello tí wọ́n bá ti rí mi torí wọn ò ní pè mí ń Tàfà wọn ní jọ̀ọ́nú irú bàbá ẹlẹ́bùbọn jọ̀ọ́nú ńgbà tá a dọ́dọ̀ wọn ní jọ̀ọ́nú torí gbogbo ìgbà yẹn inú àwa ọmọọṣẹ́ mọ́ pọ́n gàlé ńgbà náà àpọ́nlé yẹn ni àwa ní sí wọn tí wọ́n fi dàbẹ́ pé àtúnṣúmọ́ wọn ara wa dì sí i nígbà ẹ̀sọ́ pẹpẹ wà láyé èmi àti ọ̀rẹ́ mi kan jà ẹ̀sọ́ pẹpẹ ló pe àwọn méjèèjì pé n fẹ́ gbẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀gá yín mo parí ọ̀rọ̀ náà ẹ̀ sì gbọ́dọ̀ jà mọ́ kí n là tún wá fẹ́ wí ọ̀gá sọ̀rọ̀ á wà pé ò rí bẹ́ẹ̀ kò sí àgbọ̀dọ̀ àwọn kan wà tí a jọ tí táyé pé ńgbà táyé àwa wà lọ́dọ̀ ọ̀gá àwọn náà wà lọ́dọ̀ ọ̀gá wọn tá à ń sì tún jọ ń pàdé nísìnyí mo pe ẹ̀gbọ́n mi kan ní òní mo ní bàbá àwa boys ẹ̀mọ́ papi lóòlò inú rẹ̀ dùn lẹ́yìn ìgbà ẹ̀ ni mo tún pe bọ̀bọ́ bì lèmi rẹ̀ tó jọ sọ̀rọ̀ sẹ́mọ̀ tí àpọ́nlé tàbí ìrẹ́pọ̀ yẹn ò bá sí níjọ́hun àlè tún jọ mọ́ rẹ́rìn síra wa
àlejò ọmọ rẹ́rìn síra wa. kò sí bó ti bá ti béèrè ọ nọ́mbà wọn àgbààgbà yẹn lọ́wọ́ yẹn náà lè máa fi ránṣẹ́ sí bàbá Jìnàdù kan àwọn ló ṣe ìrẹ́pọ̀ yẹn ó ṣe dáadáa. irú àwọn bọ̀dá Jìnàdù tó jẹ́ pé àwọn àti mọ́níjà èso làwọn bàbá wa ń dé mọ́níjà Oyin Adéjọbí lè mọ ibi tán méjèèjì jọ ń gbé tí bọ̀dá Jìnàdù bá rí mi náà nísìn jọ̀ọ́nú náà ló náà pè jọ̀ọ́nú bọ́ọ̀ ni torí ó kọ́ yẹn ni nàfimọ̀ra ń gbà náà èmi náà ká Bros Samson sẹ́mọ̀ irú àwọn ìrẹ́pọ̀ wà nígbà náà tínú wa sì ń dùn síra wa àbí ńgbà tí ó ṣe pé ẹ̀yin lọ ọ̀nà Kwara àwa lọ ọ̀nà Oǹdó kí la fẹ́ bára wa jà sí sáàgbàsí ara wa nu kì í ṣe họ́ọ̀lù kan náà láàjọ lò ní lálẹ́ yìí dábàá pé ìlú kan náà kọ́ láti jọ ṣeré kódà kan tí wọ́n bá rí pósítà eléré kan ẹni tó bá lọ búùkù ọ̀gbọ́dọ̀ búùkù jọ náà mọ́ nínú nílùú yẹn nígbà tó adé la nígbà mo dé o mo bá pósítà ẹ̀sọ́ ní òjò búùkù déètì báyìí ní ìlú yìí o tàbí nígbà mo dé ni mo bá pósítà Oyin Adéjọbí ní òjò búùkù ìrẹ́pọ̀ tó wà ń bẹ̀ ńgbà náà. bàbá kí ló wá yí padà tó yẹ pé lóde ìsẹ̀yìn àfẹ́sọ pé bóyá pé àwọn ayé tẹ̀yìn gbé yẹn kò dàbí torí ẹ máa ń sọ fún wa pé bọ́ọ̀gá wà ń bí ẹ̀yẹn báyìí ibi tẹ̀yìn máa wà ní ṣe nǹkan kan mọ́ láyé ìsìn ó fẹ́ dàbí pé kò rí bẹ́ẹ̀ mọ́ respect yẹn nǹkan kò dàbí kí lẹ fẹ́ sọ sàtìkẹ́ báwo làwọn ọ̀dọ́ ọ̀sìn náà tún ṣe lè rí nǹkan kọ́kọ́ lọ́dọ̀ yín àbí tó torí gbégbá yẹn pé ọ̀rọ̀ owó tí ẹ bá mi dá sí. ṣe rí ìdí ni wípé ní tèmi o àti àwọn ọ̀gá kan tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ ń jọ̀hún tá a ti jọ gbé stage káàkiri àpọ́nlé yẹn wà àwa mọ àpọ́nlé ọ̀gá ló sì mọ èmi láàdì sí i ńjọ́ kan mo pè yín mo ní sà kí lẹ wí ọmọ yín mo jẹ́ ó sì mọ èmi láàní àpọ́nlé yẹn ló mọ èmi lára gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ lọ́dọ̀ tèmi tí wọ́n bá lè rí èmi yín pọ̀ nísìn orúnkún méjèèjì tó fi kúnlẹ̀ fún mi náà ni ó fi kúnlẹ̀ fún yín torí tèmi fi kọ́ wọn nu sẹ́rẹ́ àwọn kan ti dénú tíátà tó jẹ́ pé wọn ò ní tí ì lò ju ọdún kan wọn ò ní tí ì lò tọdún kan gan tí wọ́n bá ti lè mọ́ fi hàn sí páàtì kan wọ́n ti rò pé àwọn náà ti di ọ̀gá tí wọ́n wá ti torí tí wọ́n wò láwòkọ́ṣe kò wá ní jọ wọ́n lójúmọ́ àgàgà tí wọ́n bá wá tiẹ̀ wá tó bá jẹ́ pé òun ló lówó tó fi ṣe fíìmù náà òun ti karẹ̀ kún pé òun ti dọ̀gá alẹ́ ńgbà mí ẹ̀ mọ̀ bọ̀ báyìí tẹ́ gbé báàgì dání ọmọ tíátà ó sì mọ wù tẹ́ sì mọ bọ̀ báyìí àti ṣe lọ gba ẹrù lọ́wọ́ yóò dì nira fún àwa ò sì tó bẹ́ẹ̀ nígbà ayé tiwa a lè ṣe nígbà ayé tiwa bẹ́ẹ̀ bá birú àwọn ọ̀gá Bello léèrè tẹ́ bá birú àwọn ọ̀gá Jìnàdù léèrè tẹ́ bá birú àwọn bàbá wa Ndé léèrè tẹ́ bá birú àwọn bàbá wa ọ̀gá Ẹ̀dá kẹ́bíán léèrè ọmọ sẹ́kàn gbọ́dọ̀ kò tó bẹ́ẹ̀ láti dánrú ẹ̀ wò ṣùgbọ́n ọmọ táyé bí láyé ń pọ̀n ní ọ̀rọ̀ sìn. bàbá ẹ jẹ́ gbé ọ̀rọ̀ orin díẹ̀ mọ́ra wọn torí pé àgbà ni nígbà tẹ́ ń sọ yìí ń pé bóyá pé ẹ̀ ń ṣeré káàkiri mọ̀ pé anáwọn orin tẹ́ ń gbọ́ anáwọn orin tẹ́ ń jó sí ńgbà yẹn náà irọ́ wọn ni wọn lẹ̀ ń jó sí ńgbà yẹn àpàlà ni ṣé fújì ni nǹkan kan láyé ìgbà tẹ́ ń sọ pé ẹ̀ ń ṣeré káàkiri wọn lórí wọn lọ́wọ́ àgbà yẹn tẹ́yìn náà máa fi ń ṣe fàájì tẹ́ máa fi ṣara ní ìdíngbà yẹn. nígbà yẹn àwọn orin tó tiẹ̀ wà tó gbajúgbajà jù nígbà náà bí irú àwọn Yusuf Ọlátúnjí Àyìnlá Ọmọwúrà Haruna Sọlá irú àwọn Barrister àwọn Sànní Kọ́lá àwọn Òbé Orlando sẹ̀rí àwọn tí mo dákun àwọn tèmi mọ́ bẹ́ẹ̀ bá dénú ilé mi àwọn tí ẹ lè bá nù àwọn àwo jọ̀hún ẹ wo àwọn àwo tí irú àwọn ènìyàn ṣe láti jọ̀hún tí ò sì tí dòní. a máa ń gbọ́ òròkì sọ́sà klọ́ nílùú Òṣogbo nínú ọdún tí mẹ́láyé ti kérésì ló yàtọ̀ lójọ́dún alárin ẹ̀wọ̀ tún tí wọ́n ti ṣe. sìkìsìkì mọ́ mi owó wọlé dé owó lè
Songogo ẹ wò ẹ wọ ọdún tẹ́ ti ṣe tẹ́ bá gbọ́ orin àwọn bàbá wa Sànní Àdé ńgbà míì orí èyàn ó sì mọ dìde láwọn orin gidi àwọn orin tí tá a nífẹ̀ẹ́ sí ńgbà náà torí kó tó di pé a bẹ̀rẹ̀ eré a ní tá a fi mọ́ play kínní àwọn àwo tí ọ̀gá wa mọ̀ pé wọ́n rà tí àkọ́kọ́ tí táwọn èrò bá ti ń wọlé tí wọ́n mọ̀ wọ́n fi máa ṣègbádùn ara náà nù. Bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbàlagbà yìí lọ́rọ̀ sì dá lẹ́nu yín lẹ́dẹ̀ sì mọ̀ ń pa iṣẹ́ yìí gidigidi àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ará náà máa sọ pé à ń fi bẹ́ẹ̀ rán bàbá yìí ní sinimá à ń rí wọn kí ló ọmọ mi gan máa wọ́n gbà àbí nǹkan ti ṣẹlẹ̀ sí wọn ni kí ló ṣẹlẹ̀ kí lẹ́yìn rògbò fà ṣé àwọn tó ń darí iṣẹ́ ń sìn ni àbí ọ̀wọ́ gbogbo yẹn ti dàgbà àbí kí lẹ rò gẹ́gẹ́ látọ̀ni. ṣe rí wọn ò fẹ́ pé àwa tá a dé àgbààgbà ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ ntí wọ́n bá fi pé ntí wọ́n bá fi ní arúgbó níbi iṣẹ́ tí wọ́n fi pé nísìn kì í ṣe pé mo ṣubú lé èlùbọ́ ọ wà ń bẹ̀ bọ́lọ̀ ń ṣe fi síbẹ̀ nu bẹ́ẹ̀ náà làwọn àgbààgbà kan wà àwọn wà lọ ntí wọ́n wà fi mú àgbà wọn pé kọ́ wá ṣe ipa yẹn wọ́n wà lọ mú ọmọdé kan wọ́n kàn kún bí wọ́n bá ti kún ní nǹkan ó ti darúgbó náà nu ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ arúgbó yẹn wà lẹ́nu wọn bí tí wọ́n tóbi dàbẹ́ pé ńgbà wọn ò bá pè àṣìṣẹ́ ẹ mọ̀ wọn sábà fi bẹ́ẹ̀ pè àṣìṣẹ́ mọ́ àwọn tí wọ́n máa ń pe irú wa ìṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nírú àwọn Báyọ̀ Tìjání ọmọ dáadáa ni Báyọ̀ Tìjání Kúnlé Afọ́ọ̀dù àwọn tí wọ́n máa ń pè mí ṣiṣẹ́ àwọn Fojúsí àwọn tí wọ́n máa ń pè mí ṣiṣẹ́ dáadáa nu Dàmọ́lá Ọlátúnjí ọmọ dáadáa ni òun náà máa ń pè mí ṣiṣẹ́ dáadáa máa ń pè mí ṣiṣẹ́ dáadáa yàtọ̀ fáwọn ọmọ wa ní lọ́sùn bí o òun náà máa tó pè mí ṣiṣẹ́ dáadáa. Bàbá kó tó di pé bóyá pé ètò yìí lọ́jà sọ̀rọ̀ ń pa àwọn ẹgbẹ́ yín ANTP tampan mo mọ̀ pé mẹ́mbà ẹ mọ̀ ń pa méjèèjì torí pé àgbẹ̀ eléré nìyí àmọ́ wọn kan ti sọ wípé bó ṣe di pé tampan kúrò lé ANTP ANTP àwọn eléré kan wà wọn ní kó má ṣe tampan náà gẹ́gẹ́ bí àgbàlagbà mo fẹ́ kẹ́ bá mi sọ sí nǹkan tẹ́ rí sí kíní yẹn bó ṣe yé yín sí àti nǹkan tẹ́ rò. lóòótọ́ nígbà yẹn pé tampan ANTP náà la fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìgbà yẹn tó di pé èdè àìyedè ń wáyé tọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ lọ kóòtù náà la fi pé làwa kan fi ronú pé ẹ jẹ́ ká kúkú dá ẹgbẹ́ yìí sí méjì kólúkálùkù kọ́mọ jókòó bàbá rẹ̀ ní ẹ fi dá tampan lẹ̀ torí pé ńgbà tọmọ ẹgbẹ́ máa ń gbẹ́ pé ọmọ ẹgbẹ́ rẹ̀ lọ kóòtù táwọn fọlọ́pàá múra wa torí kíni àwọn bàbá wa tí wọ́n dáṣẹ́ ilẹ̀ tí fi ọ̀bà sí láàrin wọn kí làwọn ọ̀bà ṣùgbọ́n nísìn ó dàbí pé ọlọ́run ti ń pẹ̀tù sí díẹ̀díẹ̀ àti jọ ń ṣàṣepọ̀ díẹ̀díẹ̀ bí ò tiẹ̀ ṣe pé ẹgbẹ́ yìí kò lè ra àlè pé ẹjẹ́ àpapọ̀ lódìdí kò ṣeé ṣe nítorí pé ANTP ní sàtífíkèétì tiẹ̀ tampan náà ní sàtífíkèétì tiẹ̀ bó ṣe wà nínú àwọn mọ́tò náà nu ẹgbẹ́ róòdù wà national wà olúkálùkù sì ṣe tiẹ̀ tí ò ní síjà tí ò ní síta. Bàbá a gbọ́ láìpẹ́ yìí náà tó jẹ́ nǹkan náà wọ́n tó ń sọ pé ní àsìkò yìnyẹn ń pé fífẹ́ nǹkan kan láàárín ọkùnrin sóbìnrin pé ó jẹ́ nǹkan tó yẹ pé ó rọrùn gan gbà yẹn pé kò sí pé èèyàn kan àti bàbá àti màmá ẹ kọjọ máa ń fẹ́ràn yín lọ nǹkan ní èmi ní tèmi bá rí yín màá béèrè pé ẹ sọ sí ní nǹkan tó sọ yẹn ṣé bó ṣe dọ́dọ̀ tí yín náà ni àbí ó wà ẹ ní fífẹ́ kàn ń fẹ́ràn yín múmú pé lọ́wọ́ kọ̀ọ̀kan ni ṣé bó ṣe rí káàkiri àbí lọ́dọ̀ wọn àbí bó ni bàbá. kò rí bẹ́ẹ̀ nígbà tiwa kò rí bẹ́ẹ̀ báwọn ọ̀gá ọ̀bà níyàwó wọn níyàwó nù ọmọọṣẹ́ ò lè níyàwó kí ọ̀gá ọ pé ló wu òun wọ́n lè jọ lọ forí gbárí níbì kan o ṣùgbọ́n kì í ṣe pé nínú gúrùpù ọmọọṣẹ́ wà
ọmọọṣẹ́ kan ní ń fẹ́ ọmọ kan nínú gúrùpù lọ́gọ́ wà pé nítorí pé òǹjọ́gà òun gbà lọ rẹ̀ èmi wọ́n ẹ̀ ṣe lọ́dọ̀ tiwa nígbà táwa wà ní ọ̀dọ̀ Adéjọbí o wọ́n ẹ̀ ṣe mo ti fẹ́yàwó èmi fẹ́yàwó tó bímọ fún mi nínú gúrùpù tó jẹ́ pé ìyàwó mi náà ń gbà náà ó nípa tí ń kó nínú eré ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní bí ẹyẹ ṣe ń lọ ni ẹ ṣe ń sọ̀kò ẹ̀ ni aṣọ ọgbà ni ẹ ń dá fúngbà. ẹ ṣe bàbá àmọ́ bàbá fọwọ́n tó ń wò yín káàkiri báyìí sìn tó bá di pé bóyá pé eré wà ńlẹ̀ yẹn wọn director producer nǹkan tó ń wò báyìí sìn tó bá kàn sí yín ẹ wà available fèrè at any time kò sí pé bóyá pé àgbàdé àbí pé bóyá kìíní ẹ jẹ́ kó gbọ́ bó ṣe ń wà báyìí sìn. mo sì wá tí wọ́n bá pè mí ṣeré kò sí ipa tí wọ́n lè pè wọ́n kàn lè pè wọ́n á mọ sáré tàbí wọ́n bá bẹ́ẹ̀lẹ̀ lórí òkè agbára èèyàn ò sí ṣùgbọ́n pé ní eré pé kí n sọ̀rọ̀ kí n act mo sì wà ń bẹ̀. ẹ tó bá pè mí ó pè mí nù ẹ tó bá ti pè mí ṣeré ó pè mí nù. bàbá ẹ bá mi fi aago yín síta kó lè pè yín fọwọ́n tó ń wà káàkiri báyìí. nọ́mbà tẹ́ ẹ lè máa pè mí sí ní 070 65 45 71 16 070 65 45 71 16. ẹ ṣe bàbá yìí mo ràn fọ́wọ́n ọ̀dọ́ tọ́wọ́n náà tó fẹ́ ṣerú iṣẹ́ tó ń wò yín báyìí sí fọ́wọ́n òbí wọn fọ́wọ́n ọ̀dọ́ náà mo lè fẹ́ gbà wọ́n bọ́wọ́n náà ṣe lè ṣerú iṣẹ́ ẹ̀kọ́ ṣe láṣẹ lórí ọ̀ṣẹ́ nífọ̀kànbalẹ̀. bí àwa ṣe ṣe nígbà tiwa ni pé àwa nífẹ̀ẹ́ sí iṣẹ́ tá à ń ṣe ni téèyàn bá ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí ń ṣe yóò ṣàṣeyọrí ńbẹ̀ ni téèyàn bá ti ní pé mo nífẹ̀ẹ́ iṣẹ́ mi yàtọ̀ fún pé owó ń bẹ́ẹ̀ di tíátà jẹ́ ń lọ ṣe tíátà wọ́n ló kọ́ di torí àwa ò mọ̀ pé èèyàn ló kọ́ ń di iṣẹ́ tíátà ńgbà táwa ṣe àwa ò mọ̀ pé èèyàn ló kọ́ ń di àmọ̀ pé èèyàn lówó ń di ẹ̀ gan àmọ̀ ìfẹ́ ló ṣe pàtàkì ìwé mímọ́ ní ìfẹ́ ni àkójá òfin tá a bá ti nífẹ̀ẹ́ ara wa kí ọmọdé ọmọ ọ̀gá lọ́gàá kí ọ̀gá náà sì fi rẹ̀ sípò ọ̀gá láàrin àwọn ọ̀dọ́ ló ti dáa jù. àwọn tí wọ́n ń wò wá nílé ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ hàn ni wípé à ń gbádùn yín ẹ jẹ́ àwa náà gbádùn yín ẹ jẹ́ káwa náà gbádùn yín ọlọ́run ọ̀kọ́ onínú dídùn ọlọ́rẹ à ń gbádùn yín mi ò bẹ́ lọ́n kí ọ jẹ́ wípé wọ́n sẹ̀ mọ́ yan kọ́mítì pé bàbá àwọn ti kú àyàn kọ́mítì bẹ́rẹ̀ kínní rẹ̀ ni ìwọ tó bọ́ba ṣe mí lóore lójú ayé mi kò sí ní tó burú náà nínú báwa náà máa ń fi káàṣẹṣẹ rìn bí abádé yìí o. òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá yẹn bàbá ti fún wa ní ìmọ̀ràn ó ti fáwọn ọ̀dọ́ mọ̀ràn bàbá kó tó di kémi máa nǹkan tẹ́ sọ yẹn kémi náà tún sọ sí àwọn eléré orí tíátà káàkiri náà kí lẹ fẹ́ sọ fún wọn èèyàn kan ń búyàn kan èèyàn kan ń yọ̀gá kínní lọ́wọ́n eléré báyìí sìn kíákíá kí lẹ fẹ́ bá mi sọ fún wọn lẹ́yìn ìtọ́jọ́ ń ṣeré káàkiri. kò sí tí mo fẹ́ sọ náà ju wípé ìbọ̀wọ̀fágbà ó ṣe pàtàkì ẹni káwa náà sì fira wa sípò ọ̀wọ̀ tá a bá ti ń fira wa sípò ọ̀wọ̀ kò ní sí àrífín kò sì ní sí wàhálà ká fira wa sípò ọ̀wọ̀ àwọn ọmọ kéékèèké kí wọ́n mọ̀ rí pé bàbá yẹn ò kúkú lówó lọ́wọ́ bàbá yẹn ò kúkú látọdún tí wọ́n ti ń bá bọ̀ wọ́n ní ọmọ kékeré tó bẹ̀rẹ̀ tí ń wò dé àgbàlagbà ni ọmọdé ń bọ̀ àwòdì òun náà ń bọ̀ bá yá. òun ni bàbá sọ yẹn adúpẹ́ lọ́wọ́ bàbá ẹ kàn sí bàbá nọ́mbà bàbá nìyẹn tẹ́ ẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán bẹ́ẹ̀ yẹn ẹ pé bàbá ẹ kí bàbá àmọ́ ẹ má kàn kí bàbá lásán bá ṣe sọ pé ẹ ṣe kí ni ẹ dùn bàbá nú torí pé kí ni bàbá náà ti dùn wá nú kò sí nǹkan tó wà ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ àkáǹtì bàbá ẹ fi nǹkan ránṣẹ́ sí kọ́ náà fi gbádùn bàbá dẹ̀ sọ táwọn bá ń fi ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kékeré kan ní sí ṣó lè ní ẹ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ lè ṣe fún ọ bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín sà.
bàbá nìyẹn bá wa Tafa Oloyede bàbá ní Oshogbo ní bàbá wa àbádẹ́ náà wọn available káàkiri ẹ pé bàbá ẹ kí bàbá sì ń ṣiṣẹ́ bàbá ń ta pọ́npọ́n gan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gan àtàjọ yaṣẹ́ lẹ́nì ìtajọ wà ń bí nílùú Oshogbo báyìí Ọláwálé tẹ̀mọ́wọ́ àbúrò mi dáadáa mo dúpẹ́ Gbénga Ọmọdìtàn Joshua ní ẹni Starboy tiwa awakọ̀ wa náà oníṣẹ̀gẹ́ ọmọ onílára gbogbo ẹ̀yin tilé agbára náà ní nígbà tàtẹ̀yìn olùfẹ́ káàkiri ẹ̀yin tẹ́wọ́ wà lórí Star Times àtẹ̀yìn torí YouTube náà l'Amẹ́ríkà ní London káàkiri bàbá wà ń bí o bàbá ní ẹmú náà wọ́n dùn ń pé Ọlọ́run á dẹ̀ dùn ẹ̀yin náà nú èjì rẹ náà ni ọmọ yín àbúrò yín bàbá yín bó ṣe ń lọ ó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.